Oriyomi Hamzat ẹ dákun mo fẹ́ bẹ̀ ọ̀sẹ̀ kan ẹ bá wa ṣe ìwádìí ọmọkùnrin bàbá olóyè Ifẹ̀ yìí tó pẹ̀lẹ́ former mayor tán ti rọ̀ lóyè yìí nílùú Ifẹ̀ tí ilé ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ pé ó ṣekú pa àwọn àtọmọ rẹ̀ wọ́n jọ ṣekú pa Timothy Adedoyin a fẹ́ mọ ibi tó wà ṣé kìí ṣe pé apátímẹ́ǹtì l'Adedoyin wà o Nàìjíríà ti bàjẹ́ ṣé tó tiẹ̀ jẹ́ pé tí ya picture pẹ̀lú àwọn èèyàn jàǹkàn lórílẹ̀‐èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Adedoyin ni o níbo l'Adedoyin wà o ẹ bá wa lọ ṣèwádìí o Adedoyin bo ló wà apátímẹ́ǹtì nọ́mbà kíni apátímẹ́ǹtì nọ́mbà kí ló wà torí pẹ̀lú ìtìbọ̀ tó ṣẹlẹ̀ sí Bobrisky Nàìjíríà yẹn ẹ wò Ọlọ́run o àwọn aláìṣẹ̀ ni wọ́n sọ ń fìyà jẹ o ṣé ẹlẹ́ni tó bá lówó lọ́wọ́ tó bá ṣẹ̀ yóò tún mọ̀ yan fandafanda lójú ẹlẹ́gùsí ni o ẹ bá wa ṣèwádìí afẹ́ mọbi tó wà kó tiẹ̀ fi hàn wá lẹ́gbẹ̀ẹ́ ẹ̀wọ̀n ẹ jẹ́ ká mọbi tó wà prison wo ló wà torí ìgbà tí Bobrisky náà jáde tó ṣe interview pẹ̀lú bọ̀bọ́ yìí kí lórúkọ ẹ̀ náà bọ̀bọ́ tó sanra yìí ara àwọn átíìsì kí lórúkọ bọ̀bọ́ yẹn náà tí bàbá rẹ̀ jẹ́ actor ìtẹ́bá náà ti orúkọ bọ̀bọ́ yẹn tó lómi díẹ̀ lára báyìí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ wípé Bobrisky ìgbà tó wà lẹ́wọ̀n apá abo náà fi ẹ́ sí ń bẹ̀ ṣé female prison ló wà ní àbí male prison ẹ dákun ó bá ní male prison ló ń fòun sí o àṣà apartment ni bọ̀bọ̀ wà o. àṣà apartment ló wà o. ẹ̀yin náà rí ọ̀dà fún yín o. ibẹ̀ ló wà o. ìṣèbẹ̀yù ibẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́wọ́ o. ìṣèbẹ̀yù bẹ̀rẹ̀ lọ́wọ́ o. ó sọ fún pé female prison ló wà o. kò aláya kò tiẹ̀ wá ó yẹ kí wọ́n sọ pé oh my God ṣé ẹ náà pípù yìí tó burú tó ṣé kò yẹ kí ẹnikẹ́ni tó jẹ́ wípé bóyá òun náà wà ní prison nígbà náà ó yá kirikiri tán ni wọ́n fi sí tó wà ní May prison ṣé kò yẹ kí ẹnìkan kó sọ wípé ó sì ń bẹ́ o wọn ò lè sọ̀rọ̀ ní ìsìn ìjà àti rí ẹlẹ́wọ̀n tó ti ṣalábàápàdé Adédoyin kó sọ fún wa o ṣé Adédoyin tí wọ́n jẹ́ káwọn oníwèé ìròyìn ya fọ́tò tí wọ́n body guide tí wọ́n cross ẹ̀ tí fọwọ́ bojú tí àwọn wọ́dà gangan ló tún cover up tí wọ́n cover kí kámẹ́rà má gbé ojú ẹ̀ ṣé òun bóyá ó tiẹ̀ ti rí ládùúgbò wa báyìí àti mọ̀ Ọlọ́run ṣàánú o nígbà wọn ọjà rójú ẹ̀ dáadáa àti ń gbọ́ fìrìfìrì àwọn kan pé àkúmọ̀ bóyá rọ́ ni bóòtọ́ ni bóyá ọ̀rọ̀ àhesọ ni wọ́n ní náà ni wọ́n lọ́mọ rẹ̀ ń yọ́ wọlé ó ń yọ́ jáde bóyá àdúgbò ẹ̀yin ará àdúgbò ẹ̀ jẹ́ mọ́ sùn ẹ mọ́ sùn o ẹ jẹ́ mọ́ wẹ̀yìn o torí wọ́n ti rí you go don travel out tètè Ọlọ́run o ayé mi. Nàìjíríà ẹ̀dẹ̀ ní ká mọ̀ sẹ́ǹjì national anthem sọ́dọ̀ ní sẹ́ǹjì national anthem lẹ́lẹ́ abẹ́kẹ́ yìí gan sẹ́ǹjì wa ara yín alẹ́ yìí tẹ́ ẹjọ́ lórí wa gangan fúnra ara yín ẹ̀yin lẹ̀ ń bá yé jẹ́ ẹ̀yin lẹ̀ ń bá Nàìjíríà jẹ́ tó bá yẹ mọ̀ sọ pé Nàìjíríà yóò ta lẹ́sì Ọlọ́run o wọ́n máa pariwo Nàìjíríà yóò ẹjẹ́ ń wẹ̀yìn wá àmọ́lẹ́sọ̀ bí mo wá ni. Wọ́n kú ti àwọn kan ló ti travel out àbí àwọn ọpẹ kúrò jàre travel out ẹ bọ̀ pàtó làwọn wà ní. àwọn ọmọ àwọn bus stop ẹ̀dákun ṣé kò gbé nọ́mbà ilé mi dání bí àwàyà bí wà ní gbogbo kàtìkàtì ìbáyà Nàìjíríà ò mọ̀ séèfù mọ́ o sáùtù á travel out áùtù gan tó wá séèfù mọ́ báyìí. Naija ṣé rí gbogbo problem ta ló lóde ní Nàìjíríà wà láì lídà wa ni. Bobrisky was not in prison. Ọlárìn kò fowórádé nígbà tó jáde ṣáà ìbẹ̀rẹ̀ kẹ́ ṣe rí rọ́tọ́rọ́tọ́ ni èmi rí mo kúkú sọ mo wò dáadáa mo ní Bobrisky káàbọ̀ gbogbo sanra jáde
ló wá lọ ń fọ́nbù ṣẹ́rí ẹlòmíì ẹni tó bá ti pèrè ẹ̀ ní celebrity fúnra rẹ̀ náà ló máa fi yẹ̀yẹ́ brity parẹ́ ọ̀bọ ló máa parẹ́ last ó jáde àti òun gbèsè ní ọ́ àti òjẹ̀yàn gbèsè tó tí ì sanwó ló wá ń ṣe bẹ́tì oní kéèkì wọ́n ní wọ́n ló máa ṣe ọmọ jeep àbí kí lórúkọ mọ́tò tí wọ́n ní wọ́n fi ṣe kéèkì fún olókọ́kọ́ máa ṣe ló wá gbé list jáde ẹnìkan fò ní 10 million kíní kan fò ní 10 million kíní kan lẹ́ni ni àwọn ẹ̀bá ní ó ti make almost 60 something bí i 64 million àbí 90 something million nínú after prison nínú prison ó ti make owó ti pọ̀ kíní kan ẹnìmí gan á ti máa wú gan bóyá kò náà lọ prison. Apartment. Oh my God. Asala apartment ni. Àṣẹ lọ gba apartment. Ẹ dákun. Ta ni Godfather Bobrisky gan-an? Mẹ́wàá ṣẹlẹ̀ Nàìjíríà gbogbo àwọn olórí wa ni wọ́n ń gbé kinní yẹn síra wọn látẹ̀yìn. Àwọn olórí wa yìí náà ń ṣe látẹ̀yìn. Ẹ̀yin náà ń ṣe látẹ̀yìn. Ẹ ń ṣe láti fùrọ̀ ẹ̀yin olórí wa. Àṣírí yìí yóò padà tún lẹ́yọ kọ̀ọ̀kan ni. Ṣẹ́rí voice note gbogbo orúkọ àwọn tó kànú voice note. Ẹ dákun ẹ mọ̀mọ̀ ṣe very dark man mi kí ni jẹ́. Torí gbogbo voice note wà lọ́wọ́ tó bá torí gbogbo èyí tó orúkọ yín wà ń bẹ̀. Ó lóun stop òun ò fẹ́ play ẹ̀ mọ́. Gbogbo orúkọ tó lọ mention gbogbo yín pátápátá tá bá wà díẹ̀ dáadáa. Ẹ̀yin náà mọ̀ gbèsè láti fùrọ̀ tó fùrọ̀. Ó ga o. Kí ni Bobrisky ń tà? Ọ̀rọ̀ kí ló dé tí Bobrisky ṣe gbé 15 million naira left fún money laundry? So definitely ẹ̀ ń gbówó Nàìjíríà ẹ̀ ń gbé já. Ẹ̀ náwó Nàìjíríà nínàkúnà. Iṣẹ́ òní Bobrisky ṣe. Ẹ ń gbé mílíọ̀nù kí ló ń bá yín ṣe? Iṣẹ́ ò lẹ̀ ń ràn. Àṣírí gbogbo yín ó padà tú. Torí gbogbo àlà ń gbàdúrà kọ́ lọ́run kó rin orílẹ̀-èdè Nàìjíríà kọjá. Kò sí ní gbogbo ẹ̀yin amòòkùnṣèkà lórílẹ̀-èdè Nàìjíríà àṣírí yóò máa tú lẹ́yọ kankan ni. Ọlọ́run ló ń ṣiṣẹ́ kò sí nǹkan tẹ́nibọ́dì lè ṣe. Àsìkò retí Bobrisky máa ṣẹnu ẹ̀ ní akíbù. Wàhálà kan náà máa tún ṣe ní ó yẹ kán tún Bobrisky gbé ni. Báwo ni Fẹ́mi Ṣeun Kútì ṣe máa lọ kirikiri kí ni jẹ́ very dark man bí kò lọ Kùjé. Bàbá wọn Ọ̀làndú Ọ̀wọ̀ kó tó kú ó là lágbọn. Owó ojú mi rí lálágbọn. Tọwọ́ sájẹ́tì kìíní kan bàtẹ́ wá fojú ẹran kìsà lálágbọn. Mo mọ inspector lálágbọn. Mo mọ gìnì kan lálágbọn. Àlejò káwáyé. Gbogbo wọn mọ̀ lẹ̀ wọn. Ní ọdún dé o. Ẹ wo ibi tí wọ́n bá orílẹ̀-èdè Nàìjíríà dé. Yorùbá Gbayì TV ẹ máa share ẹ kẹ́dẹ̀ máa subscribe síbẹ̀ toró gbayì púpọ̀.